bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa jẹ́ kí bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ní Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Ọlọ́run mímọ́, a gbé yín ga torí pé ẹ̀yin ni àpáta ìgbàlà wa. A dúpẹ́ torí pé ẹ̀yin ni Ọlọ́run wa, Olúwa àti Ẹlẹ́dàá wa. Ọlọ́run wa, ẹ ṣeun torí pé àánú yín dúró títí láéláé. A fògo forúkọ yín. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín kí ẹ gba ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí, ẹ jẹ́ kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa, kẹ́ ẹ sì gba àkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín, ètò wa jẹ́ kí bíbélì sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ aláìlópin. Àtọwọ́ àánú rẹ̀ lórí ènìyàn gbogbo, pàtàkì jùlọ àwọn ènìyàn Ọlọ́run. A dúpẹ́ torí pé ìtọ́jú rẹ̀ aláìlópin ni. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run Ẹlẹ́dàá wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tó wò wá nílé, fún ìbùkún, ààbò, ojúrere àti àánú rẹ̀ lórí ayé yín. Ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀, kò ní fi yín sílẹ̀, bẹ́ẹ̀ ni kò ní fi ẹnìkankan wa sílẹ̀. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A tún ti dé bí a ṣe ń dé, à ń kẹ́kọ̀ọ́ kan lọ ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí ó ní nǹkan ṣe pẹ̀lú ìṣọ̀kan nínú Jésù Kristi. A ti wo apá kìíní, a ti wo apá kejì. Bẹ́ẹ̀ ni ní wákàtí a fẹ́ gbójú wo apá ìkẹta. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a sọ fún wa pé Ọlọ́run nínú àánú rẹ̀ ó fẹ́ kí gbogbo àwọn ènìyàn tó fẹ́ láti sìn Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi kí wọ́n máa sọ nǹkan náà, kí wọ́n máa ṣe nǹkan náà, kí wọ́n máa hùwà kan náà, kí wọ́n ní ẹ̀kọ́ kan náà, kí wọ́n ní ìgbàgbọ́ kan náà, kí wọ́n ní ohun gbogbo ṣọ̀kan. Àwa kíyèsí pé nínú ayé lónìí kì í ṣe bẹ́ẹ̀ lórí nínú ìsìn Kristi. A dẹ̀ gbọ́dọ̀ padà sínú ọ̀rọ̀ Ọlọ́run, sínú ìfẹ́ Ọlọ́run. Ìdí ẹ̀ la fi ní prógámù yìí la fi gbé kalẹ̀ tó ń sọ pé jẹ́ kí bíbélì sọ̀rọ̀. A gbọ́dọ̀ gba bíbélì láàyè láti sọ̀rọ̀ nínú gbogbo, torí òun ni atọ́ka wa sí tí ìfẹ́ Ọlọ́run já sí àti ilé ológo tá à ń lọ lọ́hùn-ún. Àdúrà àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run á kọ́ wa ní ọ̀rọ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́, á sì fi ìfẹ́ mímọ́ rẹ̀ á fi yé wa. So àti gbé àwọn ẹ̀kọ́ náà kalẹ̀. Àwa fẹ́ wo lónìí, a fẹ́ wo kí ni àwọn ìdí tí à ń rí nínú ayé lónìí tá a fi lè wà nínú ìṣọ̀kan gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì. Àwọn olóyìnbó á sọ pé reasons for disunity. Ìdí tí ìṣọ̀kan ò fi sí. Ọlọ́run gan nínú àánú rẹ̀ kò fi wá sílẹ̀ láláì kọ́ wa, láláì láyé wa ohun tí ìfẹ́ Ọlọ́run já sí. Ó ṣàlàyé àwọn ohun tí yóò fà á tí a ò ní lè fi ṣọ̀kan, táwọn èèyàn yóò gbé dìde nípasẹ̀ iṣẹ́ ọwọ́ Sátánì. A wá máa wò wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, à ń sọ̀rọ̀ lórí kókó ẹ̀kọ́ nípa ìṣọ̀kan nínú Jésù Kristi. Lónìí a fẹ́ wo apá kẹta rẹ̀. A sì ń béèrè pé kí ni ìdí tí ìṣọ̀kan ò fi sí nínú àwa tá à ń ṣe ìsìn Kristi. Kí nìdí tá a fi ní irú ẹ̀kọ́, kí nìdí tá a fi ní irú ìlànà
kí nìdí tá a fi ní irú ètò ìdásílẹ̀, kí nìdí tá a fi ní irú onírúurú nínú ìsìn náà tí Jésù Olúwa wa gbé kalẹ̀. A rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta ti sọ ṣáájú pé ìdùnnú Ọlọ́run nípasẹ̀ Jésù ni pé kí gbogbo wa kó ṣe kankan náà. Jésù sì pàápàá tilẹ̀ gbàdúrà fún àwọn tí ó gba ẹ̀kọ́ ọ̀rọ̀ àwọn àpọ́sítélì gbọ́ pé kí wọn kó jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí òun Kristi ti jẹ́ nínú bàbá àti bàbá nínú òun, kí ayé kí ó lè mọ̀ pé Ọlọ́run ló rán Kristi wá sínú ayé. A rí eléyìí nínú ìwé Jòhánù orí 17 nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 20 sí 21 20 and 21. A dẹ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí Jésù sì gbé kalẹ̀ àti táwọn àpọ́sítélì náà tún sọ nípa ìṣọ̀kan, èyí tí Paul gan tún tẹnu mọ́ nínú ìwé Éfésù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3 sí 6. Ẹsẹ̀ 3 sọ pé ká máa làkàkà láti pa ìṣọ̀kan mímọ́ ní ìdìpọ̀ àlàáfíà. Ó dẹ̀ dárúkọ àwọn nǹkan ẹyọ̀kan tí ń bẹ. Àwọn ẹyọ̀kan tí ń bẹ yìí ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń sin Ọlọ́run nípasẹ̀ Jésù sáà ò kíyèsí mọ́, ohun mìíràn là ń ṣe. A sì ń pe ọkàn wa padà sí ọ̀rọ̀ mímọ́ Olúwa. Kí ló fa onírúurú, kí ló fa àìṣọ̀kan nínú ìsìn Kristi tó sì lòdì sí ẹ̀kọ́ tí Kristi kọ́ àwọn àpọ́sítélì, ẹ̀kọ́ táwọn àpọ́sítélì kọ́ ìjọ májẹ̀mú titun? Ẹ ká máa wò wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Àkọ́kọ́ nínú rẹ̀ tí kò sí ìṣọ̀kan nínú ìsìn Jésù Kristi tá a dẹ̀ gbọ́dọ̀ ṣàkíyèsí, mo fẹ́ ká máa fojú ojú inú àtẹ̀mí Ọlọ́run ká máa fi bá ẹ̀kọ́ yìí lọ, torí pé bẹ́ẹ̀ni ní àwọn tí bàbá bá fẹ́ òun ló ń bá wí. Ẹni tí bàbá kò bá bá wí ó jẹ́ ọmọ àlè. Ohun tí ìwé Hébérù orí 12 tó kọ́ wa nípa ìbáwí bàbá sí ọmọ. Ọlọ́run ń bá wa wí ní àkókò yìí pé àìṣọ̀kan tí ń bẹ nínú ìsìn Kristi kì í ṣe ìfẹ́ Ọlọ́run. A fẹ́ wo àwọn ìdí tí ó fà á tí àìṣọ̀kan tó fi jọba tí a sì ń ṣògo nínú rẹ̀ lónìí, tá à ń ṣògo nínú ẹ̀ṣẹ̀. Àdúrà wa sí Ọlọ́run pé k'Ọlọ́run ràn wá lọ́wọ́ kí a padà sí inú Ọlọ́run àti nínú ọ̀rọ̀ rẹ̀, ká padà sínú ìṣọ̀kan, ká gbónirú ẹ̀kọ́ táà inú ọ̀rọ̀ Ọlọ́run tó ń ya ogunlọ́gọ̀ àwọn èèyàn nípa ká gbé kúrò, ká sì di ẹ̀kọ́ Kristi mú. Kí ni ìdí àkọ́kọ́ tí àìṣọ̀kan fi jọba nínú ìsìn tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀, tó sì jẹ́ pé nítorí ìṣọ̀kan ni Kristi fi gbé ìsìn rẹ̀ kalẹ̀? Ìdí àkọ́kọ́ ni pé ogunlọ́gọ̀ àwọn ènìyàn ò fẹ́ láti dúró nínú ẹ̀kọ́ Kristi. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn ò fẹ́ láti dúró nínú ẹ̀kọ́ Kristi, not abiding in the doctrine of Christ. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn ò fẹ́ láti dúró nínú ẹ̀kọ́ Kristi. Kí ni Jésù Kristi Olúwa wa kọ́ wa? Ẹ̀gbọ́n tó wí ni nípasẹ̀ àpọ́sítélì Jòhánù. Kí ló wí ní Jòhánù 2 ẹsẹ̀ 9? À ń bẹ Ọlọ́run pé k'Ọlọ́run fún wa ní òye láti ní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Jòhánù 2 ẹsẹ̀ 9, kí l'Olúwa wí? Ó ní olúkúlùkù ẹni tó bá ń rú òfin tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tí ó bá dúró nínú ẹ̀kọ́ òun ni ó gba bàbá àti ọmọ. Ìdí àkọ́kọ́ tí àìṣọ̀kan onírúurú, èmi ni gbá, èmi làwo, èmi ni kòkò bàbá aṣáṣùn, tó lòdì sí ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa kọ́ wa, òun ni pé ogunlọ́gọ̀ àwọn ènìyàn ò ṣe tán láti dúró nínú ẹ̀kọ́ Kristi. Kristi ti sọ̀rọ̀ nípasẹ̀ àpọ́sítélì Jòhánù pé ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run yìí, ó ní olúkúlùkù ẹni tó bá ń rú òfin tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi wọn ò gba Ọlọ́run. Ẹ̀yin ènìyàn wa nílé, ọ̀rọ̀ Ọlọ́run ti sọ fún wa pé ẹni tí kò bá dúró nínú ẹ̀kọ́ Kristi àní kò gba Ọlọ́run. Kí ni ẹ̀kọ́ Kristi?
bá a ṣe di ẹni ìgbàlà, bá a ṣe bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, bá a ṣe di ẹni ìgbàlà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Kristi ti fẹ̀kọ́ náà lélẹ̀ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kò tún sí pé a ó tún wá design tàbí formulate ká tún ẹ̀kọ́ ìgbàlà Ọlọ́run rọ yàtọ̀ sí tó ti gbé kalẹ̀ tá a sì bá lọ́wọ́ àwọn àpọ́stélì rẹ̀. Kò sí àtúnrọ, kò sí àtúntò, kò sí àtúnṣe. Ẹ̀kọ́ tá a fi di ẹni ìgbàlà a ti gbé kalẹ̀ nípasẹ̀ Jésù Kristi sì ti kọ́ àwọn àpọ́stélì rẹ̀. Àwọn àpọ́stélì rẹ̀ pàápàá ti kọ́ ìjọ, òun sì la rí àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì. A gbọ́dọ̀ padà sínú ẹ̀kọ́, a gbọ́dọ̀ kúrò nínú ẹ̀kọ́. Tá a bá ti kúrò nínú ẹ̀kọ́, ohun tá a bí ní ìyapa, kò dẹ̀ ní sí ìṣọ̀kan. Ohun àkọ́kọ́ tó ń fà á tí ogunlọ́gọ̀ àwọn èèyàn tó ń pe Kristi tá a fi ṣe kankan náà nìyí. A ò dúró. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó fẹ́ sin Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, wọn ò dúró nínú ẹ̀kọ́ Kristi. Mo sì ti gbé àlàyé kalẹ̀ pé ẹ̀kọ́ ìgbàlà Ọlọ́run tí Kristi fúnra ara rẹ̀ sọ, ó ní Máàkù orí 15 ẹsẹ̀ 15, ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ohun tí Kristi sọ ní ogunlọ́gọ̀ àwọn èèyàn tó gba Kristi gbọ́ lónìí ní ìwé Máàkù orí 15 ẹsẹ̀ 15, wọn ò gbà ọ̀rọ̀ igbó, wọn ò sì ṣetán láti dó lórí ọ̀rọ̀ yìí. Ìyapa á sì dé, àìṣọ̀kan á ṣẹlẹ̀ nítorí pé ogunlọ́gọ̀ àwọn èèyàn tó ń fẹ́ sin Jésù wọn ò ṣetán láti dúró nínú ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sì sọ fún wa pé ẹnikẹ́ni tí ó bá rú òfin tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹ jẹ́ a ronú sí nǹkan wọ̀nyí. Ohun tọ́lọ́run ká ṣe ká tó lè dẹni ìgbàlà nípasẹ̀ Jésù àti kọ́ wa. Ìjọ tá ó wà, tá ó máa sin Ọlọ́run lẹ́nu àti lótìtọ́ àti fìpìlẹ̀ ẹ̀ lélẹ̀. Ìsìn tá ó máa sin Ọlọ́run títí kú yóò fi dé tàbí tí Kristi yóò fi padà lẹ́lẹ́kejì àti fi lọ́lẹ̀. Ẹ̀kọ́ tá ó máa kọ́ tí kú yóò fi dé tàbí tí Kristi yóò fi padà wá àti kàkọsílẹ̀ fún wa. Ohun gbogbo pattern ìlànà a ti gbé kalẹ̀. Tá a bá sì ti gbé ìlànà kalẹ̀, tí wàá ní pé ká tẹ̀lé ìlànà tá a gbé kalẹ̀. Tá a bá sì tẹ̀lé ìlànà tí a gbé kalẹ̀, kò ní sí ìyapa. Ṣùgbọ́n ogunlọ́gọ̀ àwọn ènìyàn ò ṣetán láti tẹ̀lé ìlànà tí Olúwa wa ti gbé kalẹ̀ nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́sẹ́lì rẹ̀, wọn ò ṣetán láti tẹ̀lé. Ibi tí ìṣòro wà ní ìdí àkọ́kọ́ tí ogunlọ́gọ̀ àwọn fi ń ṣe oríṣiríṣi yàtọ̀ sí ohun tá a rí ní àgbékalẹ̀ Bíbélì ni. Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú, Ọlọ́run kọ́ ló gbé onírúurú ìjọ kalẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa torí pé Ọlọ́run tí à ń sìn nípasẹ̀ Jésù Kristi kì í ṣe Ọlọ́run rúdurùdu bí kò ṣe Ọlọ́run àlàáfíà gẹ́gẹ́ bí ó ti rí ní ìjọ àwọn ènìyàn mímọ́. Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 33 olókọ́ wa bẹ́ẹ̀. Ọlọ́run kọ́ ló wà nídìí rúdurùdu ìsìn Kristi ńkọ́. Àwọn ènìyàn ò ṣe tán láti dúró nínú ẹ̀kọ́ Kristi tí ń ṣe ẹ̀kọ́ òtítọ́, tí ń ṣe ẹ̀kọ́ ìṣọ̀kan. Àwọn èèyàn ṣetán láti dúró nínú ẹ̀. Onírúurú ń lọ ń gbé ìjọ ti ara rẹ̀ kalẹ̀ yàtọ̀ sí ìta ti rí nínú Bíbélì. Jésù sì pè ní ìyapa. A sì sọ fún wa lórí prógrámù pé Kristi fún ara rẹ̀ nípasẹ̀ àpọ́stélì Paul ló sọ pé ní ìpìlẹ̀ mìíràn ni ẹnikẹ́ni kò lè fi lélẹ̀ ju ìta àti fi lélẹ̀ lọ tí ń ṣe Jésù Kristi. Kọ́ríńtì kínní orí 7 ẹsẹ̀ 11 ló kọ́ wa bẹ́ẹ̀. Ìyẹn bẹ́ẹ̀. Èkejì, a ti sàsọtẹ́lẹ̀ pé ogunlọ́gọ̀ àwọn ènìyàn yóò máa tẹ́tí sí ẹ̀mí tí ń tọ́ni jẹ. Ọ̀kan lára àwọn ìdí tá ò fi ṣọ̀kan nínú ìsìn Kristi lónìí ni pé ogunlọ́gọ̀ àwọn èèyàn tó ń fẹ́ láti sin Jésù Kristi Olúwa wa, wọ́n fetí sí àwọn ẹ̀mí tí ń tọ́ni jẹ láti ọ̀dọ̀ Sátánì. Ẹ kà wo Bíbélì, Tímótì kínní
ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Tímótì kínní nígbà tá a kíyèsí láti orí ìkẹrin a ti gbé ẹ̀kọ́ kalẹ̀ lórí ètò igan nípasẹ̀ rẹ̀, ṣùgbọ́n a tún fẹ́ gbé yẹ̀wò fún wa ká lè mọ̀. Ó ní ṣùgbọ́n èmi tẹnu mọ́ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, wọ́n máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù. Mo fẹ́ ká lọ kà á ká tó ka sísàlẹ̀ sí Tímótì kínní orí ìkẹrin ẹsẹ̀ kínní. Ìdí tí a fi ṣọ̀kan nínú Kristi àti gbé àlàyé àkọ́kọ́ kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ò fẹ́ dúró nínú ẹ̀kọ́ Kristi. Ìdí kejì ni pé àwọn ènìyàn ń tẹ́tí sí ẹ̀mí tí ń tan ní jẹ. Gbọ́n Olúwa. Tímótì kínní orí ìkẹrin ẹsẹ̀ kínní sí ìkejì. Ó ní ẹ̀mí ń tẹnu mọ́ pé ní ìkẹyìn ọjọ́ àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, wọ́n máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù gbogbo. Ìbéèrè ni pé ìgbàgbọ́ wo ni wọ́n kúrò nínú rẹ̀? Ìgbàgbọ́ tí Bíbélì ni, ìgbàgbọ́ tí àwọn àpọ́sítélì gbé kalẹ̀ ni, òun ló sọ nípa rẹ̀. Ìgbàgbọ́ kan ṣoṣo tá a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo, èyí tí ìwé Júdà ẹsẹ̀ 3 sọ. Ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Kò sí àyídáyidà, kò sí àyípadà, kò sí àtúnṣe, kò sí àfikún, kò sí àyọkúrò. Pípé ní ìsìn mímọ́ Ọlọ́run tó Ọlọ́run ti gbé kalẹ̀ tá a sì rí àkọsílẹ̀ nínú Bíbélì. Ìdí kejì ni pé àwọn ènìyàn ń tẹ́tí sí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ, deceiving spirits. Àwọn èèyàn tẹ́tí sí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ. Kristi sì sọ nípasẹ̀ Paul pé nípa ẹ̀mí rẹ̀ pé wọ́n ó kúrò nínú ìgbàgbọ́, wọ́n máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù gbogbo. Ìdí kejì nìyí. Ìdí kẹta, wọn ò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ṣe tán láti rìn nínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Kristi. Kí nìdí? Ìdí ni pé nínú ìsìn Kristi lónìí, Kristi láláṣẹ. Ohun tí Kristi bá ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, òun la gbọ́dọ̀ tẹ̀lé, nítorí pé òun ló gbé ìsìn náà kalẹ̀ nípasẹ̀ Ọlọ́run ló gbé ìsìn náà kalẹ̀ nípasẹ̀ Jésù Kristi. Ohun tí Kristi bá sì kọ́ wa, òun ló dúró gẹ́gẹ́ bí àṣẹ. Ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ ni ní ìwé Matthew orí 28 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 20. Ó ní kí ẹ máa kọ́ wọn láti kíyèsí ohun gbogbo, àní ohun gbogbo tí mo ti pa láṣẹ fún yín. Kristi ló ń bá àwọn àpọ́sítélì rẹ̀ sọ̀rọ̀. Ohun gbogbo tí Kristi ti pa láṣẹ fún àwọn àpọ́sítélì ni Kristi pa láṣẹ fún àwọn àpọ́sítélì pé kó máa kọ́ àwọn tó bá kó papọ̀ sínú ìgbàgbọ́ yìí, kó máa kọ́ wọn lóhun gbogbo tóun ti kọ́ wọn. Ẹ̀kọ́ tí Kristi ti kọ́ àwọn àpọ́sítélì, òun ni ẹ̀kọ́ ìlànà tí gbogbo ènìyàn gbọ́dọ̀ tẹ̀lé lóun tá a bá fẹ́ ṣe ìsìn Kristi. A ò sí lábẹ́ ẹ̀kọ́ Mósè, a ò sí lábẹ́ ìlànà àwọn wòlíì, bí kò ṣe lábẹ́ ẹ̀kọ́ àti ìlànà Kristi. So ọgbọ́nlọ́gbọ̀n àwọn ènìyàn ò ṣetán láti rìn nínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Bíbélì sọ? Jòhánù kínní orí ìkínní, 1 John chapter 1 verse 7. Ẹ̀gbọ́n tó lù wá sọ. Ó ní ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ọlọ́run fẹ́ ká rìn nínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Kristi tilẹ̀ sọ ní ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 63. Ó ní ẹ̀mí ní sọ ní di ààyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni, ìyè sì ni pẹ̀lú. Báwo la ṣe lè ní ìyè Ọlọ́run tá a bá dó nínú ọ̀rọ̀ Kristi, tá a bá dó nínú àṣẹ Kristi? Báwo la ṣe lè ní ìyè, báwo la ṣe lè rìn nínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá a bá dó nínú ọ̀rọ̀ rẹ̀? Ogunlọ́gọ̀ àwọn ènìyàn ṣetán láti dúró nínú ọ̀rọ̀ Kristi, bí kò ṣe ọ̀rọ̀ philosophy, ọ̀rọ̀ politics, ọ̀rọ̀ bá ṣe dọlọ́rọ̀, bá ṣe lówó. Ìyìnrere Jésù Kristi Olúwa pàápàá, ogunlọ́gọ̀ àwọn ènìyàn ò ṣetán láti dúró nínú ọ̀rọ̀ Kristi.
wọn ò ṣetán láti rìn nínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àwọn tó ń fa àìṣọ̀kan nínú Kristi ni, tó sì jẹ́ pé ogúnlọ́gọ̀ ìjọ ni wọ́n wà nínú ẹ̀mí ń darí wọn. A sì ń pè wá, à ń rọ̀ wá pé jẹ́ ká padà sójú ọ̀nà Kristi, ká padà sí ọ̀rọ̀ mímọ́ Olúwa tí Olúwa ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ìkẹrin, kí ni Kọ́ríńtì kínní? Kọ́ríńtì kínní orí ìkẹrin, kí ló kọ́ wa? Kọ́ríńtì kínní orí ìkẹrin, nígbà tá a kíyèsí ẹsẹ̀ ìkẹfà, ẹ̀gbọ́n tó lè wá wí. Ó ní ǹjẹ́ ará, ìkan wọ̀nnì ni mo ti fi àpẹẹrẹ ara mi àti Àpólò nítorí yín, kí ẹ̀yin kí ó lè ti pa wá kọ́, kí a má ṣe rí ohun tí a ti kọ̀wé rẹ̀ kọjá, kí ẹnikẹ́ni nínú yín kí ó má ṣe tìtorí ẹnìkan gbéraga sí ẹnìkejì. Ohun tí a ti kà kọ sílẹ̀ rẹ̀ a gbọ́dọ̀ rí kọjá. What has been written has been written. Ohun tí a ti kà kọ sílẹ̀ rẹ̀ a gbọ́dọ̀ rí kọjá rẹ̀. Ogúnlọ́gọ̀ àwọn ènìyàn lónìí ni wọ́n fi ènìyàn sórí àṣẹ Kristi, wọ́n gbé ènìyàn ga. Kristi wà lábẹ́ nínú ìsìn rẹ̀ tí ò sì yẹ orí bẹ́ẹ̀. Ohun gbogbo tí a ti kà kọ sílẹ̀, tá a ti rí àkọsílẹ̀ rẹ̀, Ọlọ́run sọ nípasẹ̀ ìmísí rẹ̀ tó mí sí Paul pé a kò gbúdọ̀ ré kọjá, a ò gbúdọ̀ rí ènìyàn kọjá ohun tá a ti kà kọ sílẹ̀ rẹ̀, a gbúdọ̀ gbé ènìyàn ga kọjá ohun tá a ti kà kọ sílẹ̀ rẹ̀. Ohun tá a ti kà kọ sílẹ̀ ti dúró gẹ́gẹ́ bí àṣẹ. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí Àpọ́sítélì Jòhánù sọ ni, 1 John chapter 4 verse 6. Ẹ̀gbọ́n tọrọ Ọlọ́run sọ ni, ìgbé kàwé Bíbélì 1 John chapter 4 verse 6. Ẹ̀gbọ́n tó wí o, ẹ wo ẹsẹ̀ kẹfà rẹ̀, kí ló wí? Ó ní ti Ọlọ́run ni àwa, ẹni tí ó bá mọ Ọlọ́run ó ń gbọ́ tiwa, ẹni tí kì í ṣe ti Ọlọ́run kò gbọ́ tiwa. Nípa èyí ni àwa fi mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké. Báwo la ṣe lè mọ ẹ̀mí òtítọ́? Báwo la ṣe lè mọ ẹ̀mí èké? Àpọ́sítélì Jòhánù sọ fún wa. Ó ní bá a ṣe lè mọ ẹ̀mí òtítọ́, òun ni kí a gbọ́ sí àṣẹ tí àwọn àpọ́sítélì ti kọ àkọsílẹ̀ rẹ̀ fún wa. Báwo la ṣe lè mọ ẹ̀mí èké? Ẹni tí ò bá gbọ́ràn sí àṣẹ táwọn àpọ́sítélì ti kọ sílẹ̀ fún wa. Bá a ṣe lè mọ ẹ̀mí òtítọ́ ni. Báwo la ṣe lè mọ̀ pé ènìyàn kẹ́kọ̀ọ́ èké? Bá a ṣe lè mọ̀ pé èèyàn kẹ́kọ̀ọ́ èké, ó ní pé a ó béèrè pé ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ yìí ẹ fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹnikẹ́ni tó bá ti lè fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ọ̀rọ̀ Olúwa, á jẹ́ pé ẹ̀kọ́ èké ni. So a ò gbọdọ̀ gbé ènìyàn ga ju ohun tá a ti kọ lọ. Ọ̀pọ̀lọpọ̀ gbé àwọn ènìyàn ga, ọ̀pọ̀lọpọ̀ bọlá fún ọ̀rọ̀ àwọn ènìyàn ju ọ̀rọ̀ tí a ti kàkọ sílẹ̀ rẹ̀ lọ, tí ò sì yẹ orí bẹ́ẹ̀, sì ló ń fa ìyapa, ló ń fa ìṣọ̀kan nínú Kristi. Ẹ̀yin ènìyàn wa nílé, Ọlọ́run fẹ́ ká ṣàkíyèsí àwọn tá a ti sọ ṣáájú, àwọn ìdí tí ìyapa tàbí àìṣọ̀kan tó fi ń bẹ nínú Kristi. Ẹ ká tún wo òmíràn. Kí ni ìwé Róòmù orí 10, kí ni ó kọ́ wa? Ìwé Róòmù orí 10, mo fẹ́ ká kíyèsí láti ẹsẹ̀ 1. Ẹgbọ́n tọrọ Ọlọ́run sọ. Ẹ wo ẹsẹ̀ 1. Ó ní ará ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn, nítorí mo gba ẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀, nítorí bí wọ́n kò ti mọ òdodo Ọlọ́run, tí wọ́n sì ń wá ọ̀nà láti gbé òdodo ara wọn kalẹ̀, wọn kò sì tẹríba fún òdodo Ọlọ́run. Nítorí Kristi ni òpin òfin sí òdodo fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́. Ọ̀rọ̀ Ọlọ́run yìí sọ fún wa pé ọ̀rọ̀ Ọlọ́run ń kì wá nílọ̀, ó sì ń bá wa náà wí pé a gbọ́dọ̀ tẹríba fún òdodo Ọlọ́run. Tá a bá tẹríba fún òdodo Ọlọ́run, à á gbé òdodo ara wa kalẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti sọ ṣáájú, gbogbo òdodo Ọlọ́run, gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ìsìn rẹ̀ àti kàkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ojúṣe tá a ní ni pé ká tẹ̀lé ìfẹ́ Ọlọ́run tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run.
ìgbéraga ńkọ́? Ìgbéraga jẹ́ ọ̀kan nínú ìdí tí ìṣọ̀kan ò fi sí. A gbọ́dọ̀ rẹra wa sílẹ̀ lábẹ́ Kristi gẹ́gẹ́ bí o ti ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 3 tó kọ́ wa. Ìdí mìíràn ó ní pé ìwà ẹ̀ṣẹ̀ gbogbo living ungodly lives, èyí tí ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 19 sí 21 kọ́ wa nípa iṣẹ́ ti ara. Ìyapa tàbí àìṣọ̀kan nínú Kristi ó ń fi ẹsẹ̀ múlẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń fẹ́ láti ṣògo nínú iṣẹ́ ti ara, ṣògo nínú ẹ̀kọ́ àdámọ̀, ṣògo nínú àgbèrè, ṣògo nínú panṣágà, ṣògo nínú ìbọ̀rìṣà, ṣògo nínú àrankàn, ìbínú, ìṣọ̀tẹ̀ àdámọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ohun tí Paul sọ, gẹ́gẹ́ bí mo ti sọ fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí bá ń ṣe irú nǹkan báwọn ni kì yóò jogún ìjọba Ọlọ́run. Ẹ jẹ́ kí a ṣàṣàrò, kí a ronú, kí a padà sójú ọ̀nà Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ìdí ló wà, ṣùgbọ́n nítorí àkókò wa àwọn ìdí tá a lè sọ nípa rẹ̀ ni Ọlọ́run á fún wa lóye, á fún wa ní ìmọ̀ láti mọ̀ pé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Kristi gbàdúrà fún ìṣọ̀kan àwọn onígbàgbọ́. Àwọn àpọ́sítélì pàápàá wọ́n kẹ́kọ̀ọ́ tako àìṣọ̀kan. Ìṣọ̀kan ni wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀. Àwa náà lónìí a gbọ́dọ̀ bẹ̀ sí ń sọ̀rọ̀ nípa ìṣọ̀kan, ká mú ẹ̀kọ́ èké, ká pátì, ká padà sí ọ̀dọ̀ Kristi, ká padà sínú ìjọba Kristi, ká padà sínú ìjọ Kristi. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù, á sì fún wa ní òye láti tẹ̀síwájú lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ni 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé látòní lọ títí láéláé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.